Ẹ̀yin èèyàn wa, ó tún ti ṣẹlẹ̀ báyìí o, ó tún ṣẹlẹ̀ o. Ǹjẹ́ a máa sọ wípé FALZ àti FUNKE Akíndélé ṣé wọ́n tún fẹ́ra wọn ní báyìí? Kí ló ń ṣẹlẹ̀ ní ìgbésí ayé àwọn méjèèjì? Ǹjẹ́ FUNKE Akíndélé kò ní happy home ni tí ó fi ń fẹ́ arákùnrin tí wọ́n ń pè ní FALZ? Ẹ ṣáà mọ̀ FALZ tó ń kọ hip hop ni FALZ ń kọ. Kí ló ń ṣẹlẹ̀ sí àwọn méjèèjì yìí? Kí ló ń ṣẹlẹ̀ o? Àwọn tí ò bá kí ń fẹ́ra wọn kò ṣáà yẹ kán máa ya picture, kán máa gbẹ́nu kora wọn lẹ́nu, kán máa ṣe oríṣiríṣi nǹkan, kán máa tẹ ara wọn. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Mi ò rò pé ó yẹ kó rí bẹ́ẹ̀ o fún àwọn tó jẹ́ wípé wọn ò fẹ́ra wọn o. Kí ló ń ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀ sí FUNKE Akíndélé? Kí ló ń ṣẹlẹ̀ sí marriage FUNKE Akíndélé? Àti pé kí ló tún ṣẹlẹ̀ sí ìgbéyàwó FALZ tí gbogbo wa mọ̀ tó ń kọ orin? Lónìí, tí ẹ bá fẹ́ mọ kókó inú ìwé ìròyìn náà, tí ẹ bá fẹ́ gbọ́ kókó inú ìwé ìròyìn náà, tí ẹ fẹ́ gbọ́ bí gbogbo rẹ̀ ṣe ń ṣẹlẹ̀, ẹ gbìyànjú láti tẹ subscribe button. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ gbìyànjú láti tẹ̀, torí níbí láti máa ń fún gbogbo àwọn èèyàn ní ìròyìn tó bá ṣì ń gbóná, tó ń gbóná gidi gan, tó ṣì ń trendy, òun la máa ń fún àwọn èèyàn níbí yìí. Ṣé ẹ mọ̀ pé FALZ àti FUNKE Akíndélé, àwọn méjèèjì wọ́n fẹ́ra wọn o? Lóòótọ́ a kò tíì fìdí rẹ̀ múlẹ̀, ṣùgbọ́n gbogbo àwọn pictures àti àwọn ẹnu tí wọ́n fi ń ko ara wọn lẹ́nu, òun la fi mọ̀ wípé wọ́n fẹ́ra wọn o. Ẹ̀yin èèyàn, ǹjẹ́ ó yẹ kí àwọn tí wọn ò tíì bẹ̀rẹ̀ sí ń fẹ́ra wọn, ṣé ó yẹ kán máa yárú picture tí ẹ̀ ń wò lójú àwòrán yìí tí wọ́n ti ń ki ẹnu bọ ara wọn lẹ́nu? Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Nǹkan tí ẹ bá lérò ṣá, ẹ jẹ́ kí a mọ̀. Ìdí náà la fi gbé wá sí orí ètò wa lénìí kí ẹ̀yin èèyàn kí ẹ lè bá wa dá sí i. Ẹ bá wa dá sí o, ẹ kọ nǹkan tí ẹ bá lérò, ẹ kọ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí, a kò ní rí jù báyìí lọ. Ẹ gbìyànjú kẹ́ kọ nǹkan tí ẹ bá lérò sí comment section. Ó dìgbà.